lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá yìí tí í ṣe ọjọ́ 24 oṣù keje tó kọjá yìí ó ní ìṣẹ̀lẹ̀ láabi kan ló ṣẹlẹ̀ ní iléeṣẹ́ tó jẹ́ iléeṣẹ́ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba ẹni ìtàdé Ògúnwùsì Ọ̀jọ́lá kejì nígbà tí iná tó ti ṣẹyọ nínú ilé ìgbafẹ́ ńlá tí kábíyèsí kọ́ ìyún Ifẹ̀ Grand Resort tó wà ní ìlú Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ti kábíyèsí nígbà tí iná dédé sọ nínú bẹ̀ tí iná náà tó sì bà nǹkan jẹ́ débi wípé ó fi ẹ̀mí àwọn ọ̀ọ̀nì ìyún crocodiles tí kábíyèsí tó ń sìn ó fi ẹ̀mí wọn ó fi ṣòfò díẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìrọ̀lẹ́ ọjọ́ ajé ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ìní iná àbàmì náà iná ló má dédé bẹ̀rẹ̀ nínú iléeṣẹ́ Ọọ̀nì tó ṣí ní ọdún 2021 náà. nínú iléeṣẹ́ kan wí yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìgbafẹ́ ilé ìtura inú wà bẹ́ẹ̀ ìyẹn Ifẹ̀ Grand Resort and Leisure. ṣùgbọ́n o bó ṣe di ìrọ̀lẹ́ ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n náà láwọn wáyà kan ni wọ́n kọlu ra wọn tó sì jù pé iná bẹ̀rẹ̀ sí ní jó nínú iléeṣẹ́ ńlá tí Ọọ̀nì fi òbítíbitì owó náà mílíọ̀nù náà tó fi kọ́ tó bẹ̀rẹ̀ sí ní máa jó. ọ̀pọ̀lọpọ̀ àwọn panápaná láti ilé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University àtàwọn panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sáré tètè dúnàdúrà tí wọ́n sáré pa iná náà lédè ẹ̀kọ́ agbófinró tó ń yà sọ ìrìnkọ́ la bàmá wí. lẹ́yìn ọ̀rẹ́yìn yàtọ̀ sáwọn nǹkan olówó ńlá tó jóná àwọn Ọọ̀nì ìyún crocodiles tí kábíyèsí ń sìn tí wọ́n ló fẹ́ràn ìṣe ni wọ́n láwọn wáyà náà já lu ibi tí wọ́n kó wọn sí tó sì pa àwọn Ọọ̀nì náà. ní báyìí ọ̀pọ̀ àwọn èèyàn ni ó ń sọ fún kábíyèsí pé láti kíyèsára nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ iná tó ń ṣẹlẹ̀ láyìíká ẹ̀ ó ti ń di lemọ́lemọ́ àti pé kó lè gbà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti yẹ gbogbo àwọn wáyà náà tó wà láàfin ẹ̀ àti àwọn iléeṣẹ́ wò nítorí ó ṣeéṣe káwọn àṣìṣe kan wà bẹ́ẹ̀ kó máa fa ìṣẹ̀lẹ̀ iná léraléra. ẹ rántí pé látìgbà tí kábíyèsí ti di Ọọ̀nì Ilé Ifẹ̀ ó ti tó ìgbà kejì tí iná ti jó láàfin ẹ̀ tó sì jẹ́ pé àwọn wáyà náà nínú nǹkan lóra wọn kó tó wá di tọ̀sẹ̀ tó kọjá ẹ̀ tí iná tó sọ láàfin ẹ̀ lórí pé wáyà iná ó tó kọlu ra wọn nítorí káwọn ẹ̀ máa sọ pé ọ̀rọ̀ náà ti gba ìfura àti àkíyèsí gidigidi báyìí.